jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má pariwo. Bàbá Ogo ṣòdù ti dé. Kábíyèsí. 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 Ọ̀rọ̀ta. Ẹ bá mi ṣe kábíyèsí o. This is our pride. This is our tradition. This is our culture. This is what we have to show to the world. Lẹ́ẹ̀kan sí ẹ bá mi ṣe kábíyèsí o. Of course, His Excellency and Her Excellency are here. Our royal father, our Baba, a man whose reign so far has made the sons of this great Abeokuta strut and walk with pride all over the globe. Permit me to formally welcome Kábíyèsí Ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ Aláké Ẹ̀gbá. Kábíyèsí, 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 Kábíyèsí the Aláké of Ẹ̀gbáland, please. Ẹ bá mi ṣe Kábíyèsí o. DCFR will say thank you so much. In Ẹ̀gbáland, we have them and we are proud of them. When we mention Alake, we also mention Oshile of Okeono. Another man whose reign is doing wonders in this land. Permit me to welcome formally Kábíyèsí Ọba Adédàpọ̀ Tẹ́júoṣó Oshile ti Okeono. Ẹ bá mi ṣe Kábíyèsí o. Of course, I must mention that the Oloris, the beautiful, charming Oloris of Kábíyèsí Oshile are also here. Kábíyèsí, another man who has brought finesse into the traditional institution in Ẹ̀gbáland, in Owu, is here with us. And we're so very, very proud to have him with us. Kábíyèsí Ọba Saka Adelola Matemilola FNSC. Otileta the 8th, the 7th, Olowu Oluyalo of Owu Kingdom. Ẹ bá mi ṣe Kábíyèsí o. The Balogun of Ẹ̀gbáland is here with us. Olóyè Atobatele Sikirulai. And of course, Ọ̀tún
Ẹgba. Chief Ganiu Kolawole Begunjobi. Egunjobi is here with us. Otun Egbaland. And of course, our father, Chief Doja Adewolu, MFR, is here with us. Otuowu is here with us. Please, let's clap for him. Let's clap for him. Thank you, and formally welcome our fathers in the Lord. I've got Apostle Lawrence ACHUDUME here with us. Please, let's clap for him. Please, you're most welcome. I also have Sheikh Abdullahi Bangbola, Chief Imam of Egbaland, Ebamekivaba. Thank you so much. May I therefore call on Apostle Lawrence ACHUDUME to please step out and give us the opening prayers. Shall we please stand, if you don't mind? Your Excellencies, our royal fathers, distinguished ladies and gentlemen, please, if you don't mind, let us pray. But if the our royal fathers and His Excellency will permit me to say a little bit about our celebrant for today. I'm a witness to his great exploit as an ambassador in the United Kingdom. The testimonies about Ambassador Isola Sarafa we are celebrating today is amazing in the UK. He literally transformed the Nigerian embassy. I'm a witness to that. I was there. The Nigerians in diaspora testified, not just people from the Southwest, Nigerians from the North across board testified about his good leadership and the changes he has brought, how he has made things fast and easy for Nigerians in the United Kingdom. So we celebrate you today, Ambassador Isola Sarafa. Please celebrate it with me if you don't mind, please. And our mother, thank you so much. Shall we now pray? Our Heavenly Father, the creator of heaven and the earth, the giver of life and the giver of light, our helper in ages past, our helper in ages to come. Thank you for making us who we are. Thank you for our great state, Ogun State, called the Gateway State, because it's the gateway to good things of life in Nigeria. It's the gateway to blessing, the gateway to favor, the gateway to greatness. Thank you for the great sons and daughters of this state and our nation, Nigeria. Thank you for making Nigeria such a fertile land, a great country, blessed with human resources and natural resources. Thank you for being our helper, you're our protection, you're our guide. Thank you because Nigeria will yet be great again. Lord, we thank you for the reason for which we are gathered, to celebrate and to welcome back home one of your dear sons, Ambassador Sarafa. We thank you for his life. Thank you for his family. Thank you for his great exploit he has done abroad. Thank you for the exploit he has done when he was in Nigeria as SAG, local government chairman, and the various offices he has occupied. Thank you for what you have made him to be, in the name of Jesus. Let your blessing be upon us. And one thing we shall do at the end of the day, Father, we will give you all the glory. We'll give you all the praise, all the honor. In Jesus' name we pray. Thank you, sir. Thank you. Please, let's clap for the Lord Almighty. Please be seated. Please be seated. Please be seated. Thank you so much. Thank you, Apostle Lawrence ACHUDUME. Ìdí ẹ̀ tí Ẹ̀gbá ṣe parapọ̀ lónìí, ó ní pé eléyìí ti wá ní. Àbí bákan? Ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀. Nílé ayé iyọ̀ dẹ́kun, ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀.
káfí ilẹ̀kẹ̀ sí tọmọ ẹlòmíràn tẹ́ni o. Sarafa òṣè òyàrá dákun o. Ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀. Ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀. Nílé ayé yìí ó dákun. Ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ ló sọ òpùrọ́. Ọmọ ẹni kò ṣe ní bẹ̀bẹ̀rẹ̀. Káfí ilẹ̀kẹ̀ sí tọmọ ẹlòmíràn tẹ́ni o. Ìṣọ̀lá ayé ó ṣe òjàre dá. Ladies and gentlemen, at this point, let me bring on stage another son of Egba land, our icon. Tẹ́lẹ̀ ọmọ oko là ń pè é. Ṣùgbọ́n ẹni bá wò dáadáa ń sìn, ó ti di bàbá oko. This is one of the various talents that Egba land has produced and is parading globally. Please join me as I welcome Chief, High Chief. Ewayide, Abam Jasifu. Chief. Mati, oníkọ́ mati, ó ń bẹ̀ wá, oníkọ́ mati fi àìsí. Banjasi fún. Kábíyèsí, mo kí ẹ̀yin bàbá mi lẹ́ẹ̀kan sí, ẹ kú oríire o. Gbogbo àwọn ọmọ yín nílẹ̀ Ẹ̀gbá, wọ́n ń ṣoríire lágbàáyé. Àdúrà yín á túbọ̀ máa gbà lórí wa. Ladies and gentlemen, please permit me to bring on stage my dear father. Ọba nímọ̀dé ọmọ korowa ọmọ tagbata ìkọlẹ̀rù lọ́ba. Ẹni mọ̀rin ọba àrìn àrìn fẹ́fẹ́fẹ́ ẹni tí ọmọ ọba àrìn àrìn sọ́fọ̀ korowa. Òdòmọdé ìyàwó tún rojú ẹnu rẹ̀ ó jàre. Ó fagadayọ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Alhaji Shefiu Alao bàbá oko. Orí mi o, ẹ̀dá mi o. Orí mi o, ẹ̀dá mi o. Ó ti jà fún mi láti kékeré mi o. Jọ̀wọ́ má fi mí sílẹ̀ títí láéláé. Orí o, lálábàárò ẹni o. Ibi orí ń bẹ́sẹ̀ rè Ọlọ́run lóye. Orí lẹja fi ń labú. Orí lákèrè fi ń wẹ̀ lódò. Orí ẹni. Orí mi o, ẹ̀dá mi o, jà fún mi. Welcome back, Isola Sarafa mi. Welcome back, Ambassador Isola Sarafa mi. Isola o, ibi orí máa dé, kò ní ṣàlàyé débẹ̀ Isola. Nítorí yín ẹsẹ̀ gbogbo Ẹ̀pà ló pé síbí. Látòrí òkú kẹ́nù ọba Gbádébọ̀ o. Tábà ti ráwọn ọba ẹsẹ̀ Ẹ̀gbá ti pé. Àríkábíyèsí ọba Tẹ́jú Oṣó. Arólówù wọ fòwú òtílẹ̀ta. Ambassador tó kéwú
tó tún ti jọba òwú dọ̀wọ́ ẹ o bà mí o àríbalókun Ẹ̀gbá àtọ́ba tẹlẹ̀ Àjì Síkírù láyì tó ń bọ́mọdé ṣe tó ń bá gbàlagbà ṣe àtúrin àìsí ọ̀dọ́mọdé ọ̀túnba tó fọmọdé joyè tó máa fàgbà ló pẹpẹ lòwú ṣàrọ Àkọ́láwọlé ọmọ Egunjọbí o kò ní bàjẹ́ fún tèmi tiẹ̀ ọjà tí a dálẹ̀ yìí àná kalẹ̀ gbogbo yẹn ṣe oríṣi fi ìmọ̀ mú wa bá mi ẹ ṣe ń wo gbogbo èèyàn lápapọ̀ gbogbo yẹn ṣe mo ráwọn olóyè Ẹ̀gbá mo rí Sẹ́ríkì mo ráwọn olóyè Ẹ̀gbá mo rí Sẹ́ríkì abọ́bàjẹ́ gbogbo Ẹ̀gbá ní ìtìlẹ̀ ìtòkò gbogbo wa péjọ torí Sarafa Tunji mi. You are welcome back, Isola Sarafa mi. Welcome back, Ambassador Isola Sarafa mi. Ṣeré ṣeré. Nínú gbogbo oyè tí Ṣọlá jẹ pátápátá, oyè tí mo jí sọ̀rọ̀ jù ní táyé ṣe. Oríṣẹ́ ẹ̀rọyè yẹn òwe ló ń pa. Ẹ wo gbà tí wọ́n ti fi Ṣọlá jẹ táyé ṣe. Wọ́n mọ̀ pé wọ́n sì máa gbé gbogbo nǹkan lé lọ́wọ́. Bàmí Adéníyì Adégbénró ilẹ̀ olówù wòdòrò Ṣìfníyì Adégbénró. Ẹ máa wo olè ẹ máa rọra. A ní nínú gbogbo oyè tí wọ́n ń kà bàbá Adíní gbogbo Yorùbá bàbá Adíní Gbàgùrà bàbá Adíní Ẹ̀gbá èmi róye tí mo dì mú ìyẹn ní táyé ṣe. Torí orí ló ń fúnyàn lóye orí ló bá ní ṣe. Bàbá sọmọ lórúkọ láti kékeré bọ́mọ náà bá ń dàgbà orúkọ a sì máa rọmọ. Isola Ambassador Isola Minister Isola mélòó la máa pè nínú gbogbo ẹ̀ a tún sì máa pè gọ́fúnà Isola o àmì o àṣẹ. Ṣojú mi ní gbogbo ẹ̀ ṣe original ọmọ Ẹ̀gbá ni mí. I'm proud of my nation, proud of my town. Bẹ́ẹ̀ bá ṣàmì ní pẹlẹbẹ mi ò lè fẹ́ gbà sílẹ̀ o bẹ́ẹ̀nà mi ní kí wọ́rọ́kọ́ wàláyé mi ò lè kàlú mi ní gbàǹjo nítorí owó. Lẹ́ni wíyà babaráfíà èmi máa ń jọlá Ẹ̀gbá mò ń fògo Ẹ̀gbá gbárí ní gbogbo ìlú babaráfíà. Ìlú Ẹ̀gbá òwe ìlú Ẹ̀gbá òwe ìlú Ẹ̀gbá òwe ìlú Ẹ̀gbá àwọn ọmọ Odùduwà táyà tọmọ ká má parẹ́. Ìlú Ẹ̀gbá òwe ìlú Ẹ̀gbá òwe ìlú Ẹ̀gbá òwe ìlú Ẹ̀gbá àwọn ọmọ ìlú Ẹ̀gbá àwọn ọmọ Odùduwà táyà tọmọ. Ẹ wo Ìbàdàn pẹ̀lú Èkó iṣẹ́ àtọ̀pọ̀ èèyàn ni wọ́n fi ń ṣẹ̀ṣọ́ o irú yẹn la rí oyè wa o. Ìlú Ẹ̀gbá òwe ìlú Ẹ̀gbá òwe ìlú Ẹ̀gbá òwe ìlú Ẹ̀gbá àwọn ọmọ Odùduwà táyà tọmọ. Ẹgbẹ́ kò ní gọ̀nìgọ̀nì kó má jẹ́ gọ̀nì. Ẹgbẹ́ kò ní gọ̀nìgọ̀nì kó má jẹ́ gọ̀nì. Ta ló fẹ́ di iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́? Ẹ̀yin lẹ̀ ń rò pé Ẹ̀gbá yẹ pẹrẹ
àpáta ayérayé lómi adágún Odùduwà náà ró pẹ̀lú ọmọ nídẹ wọ́n ti gbé ohun rere wẹ̀gbá ẹjọ́ tán o ẹni bá ṣàkó lọ ẹ̀ máa wálé ẹni bá ṣàkó lọ ẹ̀ máa wálé ẹni bá ṣàkó lọ ẹ̀ máa wálé èèyàn tó bá ṣàkó lọ o ẹni bá ṣàkó lọ o àti ní yunifásitì lọ́tọ̀ o ẹ̀gbàgbà yìí. Bàbá Ráfíà yunifásitì lóríṣiríṣi lọ́tọ̀ o ẹ̀gbàgbà yìí. Wọ́n tún ti ṣe bíríìjì sínú Ẹ̀gbá mọ̀lì ìṣàbí o ẹ̀gbàgbà yìí. Polytechnic lọ́tọ̀ o ẹ̀gbàgbà yìí. Federal College of Education o ẹ̀gbàgbà yìí. Federal Medical Center Hospital ńlá ẹ̀gbàgbà yìí. Police station lọ́tọ̀ wéléwé rán ẹ̀gbàgbà ẹ̀yin ọmọ Ẹ̀gbá o tó ń bẹ lókè ọ̀yà àtẹ̀yìn tó ń bẹ lókè òkun ẹ padà wálé Ẹ̀gbá òróró mọ́ àfẹni orí bá ń ṣe lóde kú o. ẹ̀yin ọmọ Ẹ̀gbá o tó ń bẹ lókè ọ̀yà àtẹ̀yìn tó ń bẹ lókè òkun ẹ padà wálé o Ẹ̀gbá òróró mọ́ àfẹni orí bá ṣe lóde kú o. àní nínú gbogbo oyè mo ṣẹ́rìṣì oyè yẹn táyé ṣe Ìṣọ̀lá wọ́n ti mọ̀ pé tó ṣì máa gòkè sí ṣebí lẹ́yìn ìgbà tẹ́jẹ́ káyé ṣe lẹ́dí mínísítà lẹ́yìn ìgbà tẹ́jẹ́ táyé ṣe ẹ̀dá àmbásẹ́dọ̀ ohun tó wé yẹn ń pa fún yín ni wípé kẹ́ẹ̀yà oríkì ọlọ́fà ló pín re láre ìyẹ̀rù ọ̀kì torí pé nǹkan lásì ń bọ̀ Ìṣọ̀lá kan fi ní kò ṣeré Ìṣọ̀lá ṣeré o ìwọ ní ibẹ̀ yẹn dẹ̀kan kò yá ṣeré Ìṣọ̀lá ṣeré o ìwọ ní ibẹ̀ yẹn dẹ̀kan torí tá a bá wọlé nílẹ́jì grassroots nínú olóṣèlú ní Sarafa Ìṣọ̀lá ó bẹ̀rẹ̀ lórí iṣẹ́ àmàlàó ẹ wo ọ́fíìsì mi bàbá Ráfíà ṣebí Ìṣọ̀lá Sarafa ló allocate ẹ̀ fún mi ní ìgbà tó ṣe ṣáàmà níjọ́sí ilé ilẹ̀ ni wọ́n fi kọ́ Ìṣọ̀lá tún rìn síwájú ó tún di SA ó tún di SSG níjọba tó ti rékọjá lọ ìjọba Gbẹ́ngà Daniel òun la kọ̀wé gbogbo lé ìgbà tí Ìṣọ̀lá tún kúrò ń bẹ̀ ó tún di special assistant to the minister Ìṣọ̀lá tún ṣe yẹn tán nínú olóṣèlú ó tún di minister for solid and minerals and mine ìyẹn l'Àbújá Ìṣọ̀lá Sarafa nísẹ̀yìn ó ṣẹ̀ṣẹ̀ dé láti UK ní my ambassador wọ́n ṣeun gbogbo ìgbà tó bá wà ní UK tí bá ti dé London máa ní bọ̀dá mi l'ambassador o máa fọwọ́ sọ̀yà wípé brọ́dà mi l'ambassador o ọ̀rọ̀ òṣèlú tó ń bọ̀ nílẹ̀ yìí ó dọwọ́ yín ẹ̀yin ọmọ Ẹ̀gbá mọ́lì ṣàbí ẹ̀ foríkorí ẹ má jẹ́ kán bú wa bàbá Ráfíà ká má tara wa ní gbàǹjo nítorí owó iṣẹ́ tí mò ń ṣe ó yó mi àìmọye ìsọlẹ́nu jẹ́jẹ́sì tí mo ti gbà ó lẹ́yìn olóṣèlú kúnlékúnlé torí pé mi ò lè fẹ́ gbà sílẹ̀ o bàbá Ráfíà àìmọye olóṣèlú tó jẹ́ pé tán bá bá mi láàgò wọn kì í ná mi lówó torí mò ń bá mò sùn ṣe bàbá Ráfíà torí mò ń tẹ̀lé Sarafa Ìṣọ̀lá torí mo gbógo Ẹ̀gbá sórí
torí pé olóṣèlú ti ní kinní kan lọ́kàn bàbáráfíà gbogbo nǹkan owó ní lójú wọn. wọ́n ní lágbájá ẹ lọ́ba ṣé 10 million ló dárúkọ ẹ fún ní 20 million. Ẹgbà ẹ má jẹ́ ká ṣe yẹn lásìkò yìí. Àbẹ̀fẹ́ dúró fún 16 years ni. Àwa dẹni káfíńtà ìlú Ẹ̀gbá o. Káwá dọmọ ọ̀dọ̀ fọ́dún 16 ṣódàbẹ̀ ẹ̀yàn la o. Bẹ́ẹ̀ bá rẹ́ni tó ń fọwọ́ sọ̀yà pé lágbájá ni òun lè máa dìbò fún àwọn yẹn continuity iná wa. Orí ọ̀fẹ́ díẹ̀ lèèyàn máa ń jẹ nínú orí ọ̀fẹ́. Ẹni tó jẹ́ ambassador ọdún 4 ṣé kò lẹ́nu ọpẹ́. Ẹni tó jẹ́ gómìnà ọdún 8 ṣé kò lẹ́nu ọpẹ́. Ẹni tó jẹ́ mínísítà ọdún 8 ṣé kò lẹ́nu ọpẹ́. Tó tún wá continuity ohun tó bá Nàìjíríà jẹ nìyẹn a kì í jẹ káyọ̀. Ìṣọ̀lá mo ní ó ṣeré tó bá kan ẹ̀ mo ní ó ṣeré o ìwọlé oyè yìí dẹ̀kan kò yá ṣeré o ìwọlé oyè yìí dẹ̀kan. Sarafa alákẹ́rí balógun kò fi ẹ́ jẹ Ọ̀túnba wọn ò fi ẹ́ jẹ Aṣíwájú Ẹ̀gbá wọn ò fi ẹ́ jẹ Akínrọ̀gùn Ẹ̀gbá wọn ò fi ẹ́ jẹ wọ́n wá wò ṣùṣùn wọ́n ní wọ́n ní táyé ṣe wọ́n wò ṣùṣùn wọ́n ní táyé ṣe brọ́dà mi wọ́n ń foyè ipò òwe ọjọ́ iwájú ní Ìṣọ̀lá Ọlọ́run ọba akúkú fún ẹ ṣeré. Ayatollah tí ń bolówó nú tálẹ́ fẹ́ bá relé o Ìṣọ̀lá làwọn bá lọ o. Ayatollah tí ń bolówó nú tálẹ́ fẹ́ bá relé o Ìṣọ̀lá làwọn bá lọ o. Ó ń bọ̀ Ìṣọ̀lá ń bọ̀ Sarafa ń bọ̀ Ọlátúnjí ń bọ̀ ọmọ Àjíhùn ń bọ̀ ó ń bọ̀ bóyá pírẹsidẹ́ǹtì ni mi ò lè sọ. Bóyá ó fẹ́ lọ fún pírẹsidẹ́ǹtì ni mi ò lè sọ. Bóyá gómìnà ni mi ò lè sọ. Bóyá mínísítà ni mi ò lè sọ. Bóyá ó dẹ̀ fẹ́ lọ assembly ni mi ò lè sọ. Bóyá ó tún fẹ́ gbà appointment mínísítà ni mi ò lè sọ. Àmọ́ 27 wo Ìṣọ̀lá ń bọ̀ Túnjí ń bọ̀ Sarafa ń bọ̀. Ìṣọ̀lá wàlá ìtọ́ bá ti sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ náà lórí aṣíwájú rere lóní Ìṣọ̀lá. Èèyàn rere ní Sarafa tèmi ó aṣíwájú rere lọ́mọ Ọlátúnjí bó bá ti sọ̀rọ̀ Àjíhùn bẹ́ẹ̀ náà lórí ènìyàn rere lóní Ìṣọ̀lá wa. Èèyàn rere lóní Ìṣọ̀lá Ọlátúnjí ṣeré o táyé ṣe o èèyàn dáadáa ní Ìṣọ̀lá Ọlátúnjí bó bá ti sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ náà ló aṣíwájú dáadáa ló ní Ìṣọ̀lá wa. Ẹ má ṣiyèméjì o 2027 tó ń bọ̀ yìí Ẹ̀gbá máa ló kàn o. Ẹ má ṣiyèméjì o. Ẹ má ṣiyèméjì 2027 tó ń bọ̀ yìí Ẹ̀gbá máa ló kàn o. Mo rántí pé Ẹ̀gbá ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bàbá Ráfíà Ẹ̀gbá náwó léyè wà lórí láì mọye ìgbà
à ń fi bílíọ̀nù takáìtì torí a fẹ́ kí wọ́n wá ṣe ìjọba. níjẹ̀bú bá gbàpò tí Ẹ̀gbá àdìde Ẹ̀gbá náwó lé wọn lórí bàbá rábíà. bàbá Adékúnlé 27 tó ń bọ̀ yìí tábà lọ gẹ̀rẹ́sì bàbá rábíà ó tún dọ̀dún kẹrìndínlógún another 8 years bàbá rábíà. ẹ má ṣiyèméjì ẹ má ṣiyèméjì o Ẹ̀gbá ní gómìnà ìkan o ẹ má ṣiyèméjì o ẹ má ṣiyèméjì ẹ má ṣiyèméjì o ẹ má ṣiyèméjì Ìṣọ̀lá ẹ má ṣiyèméjì o Ẹ̀gbá ní gómìnà ìkan ẹ má ṣiyèméjì. ṣé ẹ bá mọ̀ Ẹ̀gbá ní mí ṣé ẹ bá mọ̀ Ẹ̀gbá ní mí o. Ìgbórè àṣà ni wọ́n ti bí mi ọlọ́mọjọ́ bí ara oréwu aṣọ́bìnrin gẹ́gẹ́gẹ́ bẹ́ni pé kò níyàwó ńlé bákẹ́dẹ̀rẹ́ aya ń bẹ nílé tọmọtọmọ wọ́n tún bí mi lọ́bàmọ̀dé onímọ̀dé ń béèrè àwọn adẹ̀mí béèrè àjèjì èmi ọmọ yòówẹ́ lé ọmọ yòówẹ́ òde yìí tí mo rí tó jọ mí lójú wa láyì ọmọ ò lè gọ kó má mọ̀ yá ẹ̀. èyí tí mo rí tó jọ mí lójú sẹ́ ọmọ ò lè gọ kó má mọ̀ rẹ́ wàláyé eléré pọ̀ ní Naija eléré pọ̀ ní Naija irú wa láláwo sọmọ ó jẹ́ kí ká kẹ̀ríkẹ̀yẹ Aláwo Shefiu ẹni Ọlọ́run ò pa ẹni Ọlọ́run ò pa ṣébi kò ní kó. Orin fújì tó ń kọ́. òun làwa náà kọ́. Orin fújì tó ń kọ́. òun làwa náà kọ́. ṣùgbọ́n tá a bá jẹ́ kó o ti yọ̀ tá a fi sí ló yàtọ̀ ni ò jẹ́ ó jọra wọn. mo rántí Ìyábọ̀ Ọbásanjọ́ àti Ìyábọ̀ Ọbásanjọ́ ẹ̀kú ọjọ́ mẹ́ta ọmọ rẹ̀ mú Mátíù mi Ìyábọ̀dé Ọbásanjọ́ ẹsẹ̀ gbogbo Ẹ̀gbá tí ń pé ẹsẹ̀ gbogbo Ẹ̀gbá tí ń pé bàbá rábíà alájẹ Ẹ̀gbá ẹ̀gbọ́n amọ̀sùn bẹ níbí amọ̀sùn kankan máa tó débi Ìbíkúnlé òní ìgbẹ̀yìn níbi nǹkan rí Ẹ̀gbá o ó dá mi lójú I am proud of my town. Ìlú mi Abẹ́òkúta. Hey! Ìlú mi Abẹ́òkúta. Ìlú mi Abẹ́òkúta. Mo dúpẹ́ f'Ọlọ́run bọ́mọ Ẹ̀gbá ni mí o. Mo dúpẹ́ f'Ọlọ́run bọ́mọ Ẹ̀gbá ni mí o. Àìmọye èèyàn ló ń fẹ́ kí Ẹ̀gbá jẹ́ tiwọn. Àìmọye èèyàn ló ń fẹ́ kí Ẹ̀gbá jẹ́ tiwọn. Mo dúpẹ́ f'Ọlọ́run bọ́mọ Ẹ̀gbá ni mí. mo dúpẹ́ f'Ọlọ́run Bọ́mọ Ẹ̀gbá ni mí o. mo dúpẹ́ f'Ọlọ́run ọmọ Ẹ̀gbá ni mí. Ẹ̀gbá mo dúpẹ́ f'Ọlọ́run o. Mo dúpẹ́ f'Ọlọ́run bọ́mọ Ẹ̀gbá ni mí. Àìmọye èèyàn tó ń fẹ́ kí Ẹ̀gbá jẹ́ tiwọn. Àìmọye èèyàn tó ń fẹ́ kí Ẹ̀gbá jẹ́ tiwọn. Mo dúpẹ́ f'Ọlọ́run bọ́mọ Ẹ̀gbá ni mí. Bírọ̀dà mi ẹ̀yin ò mọ̀ ní. Ìlú Ẹ̀gbá mọ̀lísàbí àtàwùsá ni wọ́n ń kọ̀ntró Nàìjíríà o. Láti ìjọta ti gbòmìnira Ẹ̀gbá kan Haúsá kan torí pé Ọbásanjọ́ kan gbogbo Haúsá kan. Kò sí ohun tó ń lọ bàbá rábíà ẹ wò gbà tí wọ́n ṣòṣèlú tó kọjá gbogbo ọ̀rọ̀ tó mú Tinubu wọlé o Ẹ̀gbá ló ti sọ omi odògùn yẹn ẹni tí ò bá máa ṣẹ tó ń bẹ níbẹ̀ bàbá rábíà ní oníbomi odògùn ṣọ́ra àwa ṣọ́ra nínú ẹ̀ nínú kékeré àfọ̀ṣọ́ ń bẹ̀ owó bàbá rábíà Ẹ̀gbá ń dùn o ni mo ṣe ní ẹ̀yin ọmọ Ẹ̀gbá o tó ń bẹ lókè ọ̀yà
àtẹ̀yìn tó ń bẹ lókè òkun ẹ̀ padà. Ìbárí Yẹmí ọmọ SHODIMU tí bá rí wọn nínú tíátà àbí wọ́n bá ń ṣe MC àbí níbi gbogbo máa ń fọwọ́ sọ̀yà ni ẹ̀wọ̀n ọkùnrin olóyìnbó yìí ọmọ wa ni Ẹ̀gbá mọ̀ lè ṣàbí ni ẹ tún wọ̀ ọ̀dọ́mọdé yẹn o Àlàó Adé bẹ́ẹ̀ bá gbọ́ Yorùbá inú ẹ̀ rí pọ́ fàkìkì a ní tálẹ́ǹtì ìgànlẹ̀ Ẹ̀gbá Aláké èmi tí ẹ̀ ń wo ìbàbàrà bíẹ́ mo ń ṣe gudugudu méje láwùjọ olórin ìgbà tá a mú Yusufu Ọlátúnjí ẹ ṣàkà bàbá oníwàyídì Òjìndó Àyìnlá ọmọ wúrà amúfàsíkódà gàmà Fẹlá Aníkúlápó Kútì Kúnlé amúṣínà wọn pọ̀ ní bàmí ẹbí ní sàwọ́gbé bàmí ẹbí ní sàwọ́gbé Ṣínà Peter ẹgbẹ́ wo gbogbo ẹ̀ náà kó tó ṣẹ̀ṣẹ̀ wá kan Adekunle Shefiu àrólé 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 o àrólé àrólé olórin tó ti ré kọjá lọ Àlàó lẹ́rí 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 àrólé olórin tó ti ré kọjá lọ Àlàó lẹ́rí 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 gbogbo kábíyèsí ẹkú kalẹ̀ o ẹ̀múlù ọba bàbá ẹ̀yọba ọba sẹ́mi wò lórílẹ̀ kábíyèsí o ọba onítàfin kábíyèsí o ọba onítàfin kábíyèsí o ọba sẹ́mi wò lórílẹ̀ bó ṣe kábíyèsí o ọba ìlẹ́jì o kábíyèsí o ọba olówó o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. àwọn ọmọ Aláké ìlú Ẹ̀gbá o kábíyèsí o. wàláyé ó sì dàbí má lọ ó dàbí má lọ mọ́. ó sì dàbí má lọ o.